tọ́ ẹ̀yin èèyàn mi mo kí wa ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi ẹ kálẹ́ ẹ wo fọ́nrán tí mo ti fẹ́ fi hàn wá yìí ẹ wá farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ẹ wá gbọ́ kọ́tọkọ̀tọ ọ̀rọ̀ lẹ́nu àwọn Fúlàní ìdààmú ti dé bá wọn ní north Tinubu ti kó ìdààmú bá wọn nǹkan tí wọ́n expect ni wọ́n rí nǹkan tí wọ́n expect ni wọ́n rí ó mà dùn mí ò ká ní kí bàbá Tinubu gbọ́rọ̀ sí wa lẹ́nu kàn tẹ̀ wá ṣe president lé wa lórí torí èmi gan àwọn ìgbésẹ̀ kankan tó ń gbé náà ó jọ mí lójú náà ó ń yà mí lẹ́nu láwọn ìgbésẹ̀ kankan ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ despite pé bóyá we are clamoring for Yorùbá nation abáró òǹtọ́ ó yẹ ká sọ òǹtọ́ ọ̀rọ̀ ẹ wo tax reform bill tí Tinubu tó gbé síta ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin àbúrò ojúlùmọ̀ wàhálà tí Tinubu kó bá wọn ní north kì í máa ń ṣe díẹ̀ àní tax reform bill yìí òkè ẹ jẹ́ ká mú bẹ́lẹ̀ yìí olóòkì ń jẹran ajá wọ́n pa ajá torí èmi tẹ́ bá fi lẹ́nu mi ẹ mọ̀ pé ẹnu ajá ń dùn lẹ́nu mi original ọmọ àkọ́kọ́ mi sí mi ìsọ ọmọ àlẹ́ ọmọ ọ̀dọ́ mi sí o ẹ wo ẹ̀yin èèyàn mi olóòkì ń jẹran ajá òkè wọ́n wá ṣe ajá tán omi tó ń fi ṣe ajá omi ẹ̀ nínú kòkó wá lọ fi ń runṣu jẹ ẹjọ́ kí ni ìyàtọ̀ nínú èmi àti ẹ ẹlẹ́ẹ̀kì ń mọtí àwọn tax tí wọ́n rí lórí ọtí wọ́n wá ń kó wa fún yín ẹ̀yin náà wá fi ń ṣọlá ara ló máa sán pa gbogbo yín dànù ẹ má jẹ́ ká sọ̀rọ̀ jù ẹ wá gbọ́ kọ́tọkọ̀tọ ọ̀rọ̀ tí ẹ ò sínwín oníranù yẹn wá gbọ́ kọ́tọkọ̀tọ ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu nípa ilẹ̀ Yorùbá kí ni Yorùbá gbà lọ́wọ́ ìpọ́nrípọ̀ gbá ìyálà ìyá yín. This is a direct message to people from Southwest. They have been calling us Northerners all sort of foul names, that we are parasites, that we are useless, that they are going to teach us a lesson 2027, that even if Tinubu excelled to become the next president of Nigeria, that they are going to bring somebody from South, not the North. Maybe they have baby mentality. They don't know the North. They don't know our history. One state in northern Nigeria is equivalent to the whole of Southwest. My lecturer once told me something. My Calabar lecturer once told me something. He said, never, ever in your life trust a Yoruba land. He said, if a Yoruba man shake your hand, he mean maybe or no. While in your heart, he mean yes. While in his heart, he mean no. He said, if a Yoruba man nod his head, he mean no. They are hypocrite in nature. He said, never ever trust a Yoruba man. Our northern brothers, they make a great mistake. Me personally, I do not vote for Tinubu because I already know the nature of Yoruba. They are hypocrites. They behave like chameleons. And once they hijack power, their true color will prevail. And we have seen what Tinubu is doing, what Tinubu is trying to do regarding the tax reforms. The governor of Bauchi, Bala Mohammed, has warned President Bola Tinubu that his reform policy is anti-northern Nigeria, that we are going to teach him a lesson. This is not oligarchy. You understand? If he insisted that he is arrogant, that he insisted that the tax reform must come to stay, we are going to teach him a lesson 2027. He's going to lose election. His state where he come from, Osun State and Lagos State, did not vote for him 2023 election. He did not win. He did not win election in Osun and Lagos State. Did not voted for him. Me personally, I did not vote for him. And this fight did not voted for him. He only got 8.4 million. This fight, four people came from the north. He did not even get a massive vote. You understand? Let me assure you, people from Southwest, that we are going to teach you a lesson. This is your hypocrite nature
we are going to teach you a lesson. You are going to lose election. And once a Yoruba man lost election, a Yoruba man will never ever rule this country. Even thinking of becoming a vice. Let me tell you, we are going to teach this Yoruba, this direct message to Yoruba land. Once Tinubu lost election, no any Yoruba man will ever click to power again. This is a message to you because we have already identified your hypocrite nature. My father told me, he said, never, my Calabar lecturer told me, never ever trust a Yoruba man because they have hypocrite nature. They have what they say and what they mean are two different things. Never ever trust them. They are hypocrite people in nature. This is a direct message to you. I'm just warning you, Yoruba people, that calling us all sorts of names, insulting us on Twitter, TikTok, and Facebook will not make you to become a president 2027. Tinubu is OTP, one-time president, period, inshallah. Ẹ káàbọ̀ padà. Ṣé ẹ gbọ́ kọ́tọ̀kọ́tọ̀ ọ̀rọ̀ tó ń sọ pé àwa Yorùbá pé betrayer ni wá. Tinubu ti betray yín nítorí pé ẹranko ayé àtọ̀run ni. Tinubu ò ṣe wá ní betray yín. Tinubu bá yín ọkùn ayọ̀ ọlọ́pọ́n ni. Ẹ̀yin wá ń sọ pé tí ìjọba ẹ bá ti lè bọ́ sí yín lọ́wọ́ pé nígbà tí aláyé bá ti ń jáyé pé kò gbádà dé ọwọ́ Yorùbá mọ́. Ẹ dẹ̀ ti mọ̀ pé àwọn tí Ìgbò tí wọ́n ẹ ti mú àwọn yẹn ẹ ti kí orí wọn sábẹ́ ẹ ti pa wọ́n tì sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ dẹ̀ wá ń sọ pé kán má clamor fún Biafra nation wọn pé kán má gbalẹ̀ wọn nítorí pé àwọn ni ẹrú yín. Torí pé ẹrù pórí wọn ò pé àbí ẹrù pórí wọn ò pé ìdí tí bàbá Tinubu ò tí fi ṣí Nnamdi Kanu sílẹ̀ ni kò yé mi. Ó ní kò yé mi. Kí ni ìdí tí bàbá Tinubu tó sì jẹ́ kí ṣé kì í ṣàṣe Tinubu ló arrest ẹ̀ kì í ṣe ló arrest ẹ̀ kì í dẹ́ ṣe náà ló arrest Olóyè Ìgbòho why tó ṣe free àwọn people yìí bàbá Tinubu tó bá fẹ́ ṣe nǹkan ẹ ṣe tán ẹ gbọ́ kọ́tọ̀kọ́tọ̀ ọ̀rọ̀ tẹ́lẹ̀ ń sọ lẹ́nu my professor once say my professor from Calabar once say this and that idiot stupid boy ara lásán pàyàrá ìyá ẹ̀. Ẹ gbọ́ kọ́tọ̀kọ́tọ̀ ọ̀rọ̀ lẹ́nu wọn. Ṣé àwọn èèyàn tí ẹ ń kó wa pọ̀ náà lélẹ́yìí bí ọ̀rọ̀ wa ṣe débi tó dé ní òye ẹ̀yin bàbá àwọn kí ló dé ṣẹ́ra wa ta wà ń ta ya ó ń gbá lórí ìyáláyà wa Ọlọ́run àwa ọmọ yín tó wà ń ta yìí ó ń gbá lórí wa ìgbáyé títí kò sí social media ṣẹ́ra wa tí ẹ ń wò àwọn alálẹ̀ ti gbénu wa hù àwọn alálẹ̀ Yorùbá ti hù jáde nínú wa àá fojú rí màbo bẹ́ẹ̀ ni a fi ojú yín a fi rí màbò ó dìgbà tí ẹ bá gbọ́ gbogbo ọkọ báyìí náà rán fáadítí ó dìgbà tí ẹ bá gbọ́rọ̀ sí wa lẹ́nu sẹ kẹyà wá ya àwọn àṣetọ́nì àwọn apànìyàn àwọn abẹ́nilórí àwọn aláìníran ṣé ìkàn nípa bàbá láì ẹ ń ṣọmọ Nàìjíríà nǹkan tó tiẹ̀ múnú mi dùn ní pé àwọn Haúsá náà wọ́n ti jí lójú oorun bẹ́ẹ̀ ni àwọn Haúsá àwọn náà ti jí lójú oorun pé no enough is enough àwọn Haúsá ti jí lójú oorun enough is enough èyí tẹ́ pa ipa tẹ́ pa tẹ̀tẹ̀ iye pẹ́ dágunró nítorí pé dágunró ò ṣe ń jẹ àwọn ọmọ Yorùbá kì í ṣe dágunró orí yín burú. Ẹ wò ẹ jẹ́ ká máa jó ká máa yọ̀ ọmọ Yorùbá ìran ọmọ Yorùbá ẹ jẹ́ ká máa jó ẹ jẹ́ ká máa yọ̀ ẹ wò lọ́tún lósì ìdààmú ti dé wàhálà ti dé rédè kò lè work mo ní kò lè work Nàìjíríà ò lè work kò lè work ẹ wò ìdààmú tó wà nínú Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ń sìn ẹ wo ìdààmú tó wà nínú ìlú yẹn ṣé peace wà ní kò sí peace ebi ń pa àwọn èèyàn orí jẹ àwa ń ṣàgbé kiri ẹ wò ẹ má jẹ́ ká làágùn jìnà ẹ ṣáà bá wa fọ́n ètò yìí káàkiri ẹ bá wa fọ́ kábí iná wẹ́dà ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí Akalamago TV show Akalamago TV show ìkànnì wa tán gbé lọ ní Akalamago TV ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n fẹ́ pa wá lẹ́nu mọ́ ni irọ́ oòrùn má sọ pé tó wà lẹ́nu wa á sọ
a sọ ètò wà lọ́wọ́ wa a sọ àní sọ sẹ́nu bẹ́ẹ̀ ni ẹnìkan ò lè pa wá lẹ́nu mọ́ láyéláyé ó ṣèwọ̀ òrìṣà àfìgbà tá láyé bá ti ń jáyé bẹ́ẹ̀ ni àwọn alálẹ̀ Yorùbá àwọn alálẹ̀ wa ò ní gbà fún yín àwọn alálẹ̀ wa ò ní fún yín ṣe lágbára ṣe lédùà ẹ wò tọ́ àgbéṣe tó fẹ́ máa rí láàárọ̀ lékelèké ṣe tó fẹ́ máa rí lè rosùn ẹ̀yin èèyàn wa ẹ bá wa pín ètò káàkiri ẹ bá wa pín kiri ẹ bá wa comment ẹ drop comment gbogbo ẹ̀ náà là ń rí o mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá wa ń subscribe gbogbo ẹ̀yin tẹ́ ṣì ń wò náà tẹ́ ṣì ń doubt ẹ má fi létí ọ̀rọ̀ ẹnu wa bẹ́ẹ̀ ni ẹ má fi létí sọ̀rọ̀ ọ̀rọ̀ àwa sọ̀rọ̀ ẹ mà ní dá wa lóhùn àmọ̀rọ̀ ń sọ kí la mọ̀ ń sọ ẹ̀yin náà ni ẹ̀yin èèyàn wa ẹ̀yin olólùfẹ́ wa náà ni mi ò ní àní ìrìjú báyìí lọ fún ti àkókò yìí mo kí wa ní gbogbo ibikíbi ìkẹ́ tó lọ ìkí tó lọ́lá jùlọ ní orílẹ̀-èdè àgbáyé ẹ ṣeun gan Àkàlàmàgbò TV show ẹ má gbàgbé o láti bá subscribe kẹ́dẹ̀ bá subscribe sí gbogbo orí ìkànnì àwọn tó dúró tán ta dúró ti bàbá olóyè Ìgbòho ta dúró ti bàbá Bánjí Akíntóyè ẹ̀ nílá fún ẹ máa gidi ni.